ẹ̀kọ́ fásitì LAUTECH 6 tó ń lọ ṣèdánwò àṣekágbá pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀. Kò dín ní 6 nínú àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ládòkè Akíntọ́lá LAUTECH ti ìlú Ògbómọ̀ṣọ́ tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà márosẹ̀ Súlèjà Àbújá sí Ìlọrin ní ọjọ́ ìsinmi tó kọjá. Àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ètò ìwòsàn ló ṣe alábàápàdé ikú òjijì nígbà tí wọ́n rin ìrìn àjò lọ sí ilé ìwé gíga náà láti lọ ṣe ìdánwò sáà tó kẹ́yìn nípa ètò ẹ̀kọ́ wọn. Orúkọ àwọn akẹ́kọ̀ọ́ náà ni Nana Fidausi Shehu, Utede Elizabeth Owoiko, Blessing Kewe, Maimuna Abdulrahim Hamza, Jamila Idris Seriki Mbaka àti Victoria Aroke Ozavize. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta, ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì nílẹ̀ Áfíríkà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àwọn ìgbìmọ̀ láti ilé ẹ̀kọ́ LAUTECH náà tẹkọ̀ létí lọ sí ilé ìgbókùsí tó wà ní ilé ìwòsàn fásitì Ìlọrin tí wọ́n kó òkú àwọn akẹ́kọ̀ọ́ náà sí. Àwọn alákòóso ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ náà nínú ọ̀rọ̀ wọn ṣàlàyé wípé àwọn ẹbí Jamila Idris Seriki Mbaka àti Maimuna Abdulrahim Hamza ti ṣe àbẹ̀wò láti gba òkú àwọn ọmọ wọn. Ohun tí a gbọ́ ni pé òkú àwọn 4 yòókù sì wà ní ilé ìgbókùsí tó wà ní ilé ìwòsàn ti fásitì Ìlọrin. Ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká tí a sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos tó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.